أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atúndúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ní ẹ̀ka sí ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá ànábì wa àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi lẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. Owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim. Àfẹn tó bá pàdé Ọlọ́run balikọlá pẹ̀lú ọkàn tó làkú níbi ẹbọ ṣíṣe àti ìwà nífàk. Ní àkọ́kọ́ a kí bàbá wa tí Ọlọ́run kó ìlú yìí tọ́lọ́run kó lé wọn lọ́wọ́, bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa kábíyèsí ìlú Iganna. Ọlọ́run balikọlá má jẹ́ kọ́rọ̀ wọn dàrú láíláí. Ọba tí ń bá wọn tò ìlú báyìí Ọlọ́run balikọlá má jẹ́ ó dàrú. Àsìkò tí wọ́n dáadáa ní ìṣẹ̀lẹ̀ nínú ìlú Iganna, Ọlọ́run má fa dúró jírọ rẹ̀. Báwọn náà ṣe wá gba ẹ̀sìn láàyè, Ọlọ́run balikọlá bá ní gbà wọ́n láàyè wọlá àjọkàn oṣù Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah. Àfiwá kí gbogbo àwọn olóyè pátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí ó dé torí pé àsìkò ti lọ. Bákan náà a kí gbogbo ẹ̀yin màmá wa àtàyìn bàbá àbá wa táwọn pé àlejò làwa àlè mórúkọ ẹnìkọ̀ọ̀kan. Ẹ sì jókòó látàárọ̀ tí ẹ jókòó ti tọ́lọ́, kì í ṣe tó wá fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn jókòó dé. Ẹ bára yín dúpọ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀yin náà àsìkò tí yín síbi tọ́lọ́. Àwọn èèyàn tí ẹ bá ní olórí orílẹ̀-èdè kan ń bọ̀ àbí gómìnà kan àbí federal honorable kan, ẹlòmíì lè ti sùn lẹ́ẹ̀lá tí ó lọ sí ibi tí ẹni tí ń bọ̀ látàlẹ́ ọkọ̀lá. So kò ní lára àkẹ́ tí ó gbà ń bẹ́ o, ẹni ẹgbẹ́ ọmọ rí o. Kódà níbi ìbò ẹlòmíì á máa lọ dìbò nílùú ibòmíì bóyá bí tí ó ti gba káàdì tó jẹ́ pé láàárọ̀ ọjọ́ ìdìbò wọn ò bí dáa kó jí lọ, àtọ́kọ̀ọ́lá ni ó ti lọ sùn lẹ̀. Tó ti bẹ́ẹ̀ náà ó tún tẹ̀ka tán, gbogbo ẹ̀ náà kò sí yàtọ̀. Àwọn tó ṣe wàhálà nítorí wọn ò rántí rẹ̀ mọ́ nígbà tí wọ́n wọlé. Ṣùgbọ́n ọba tí èè gbàgbé èèyàn, ọba tí èè gbàgbé ńgbà kankan, tí gbàgbé ọ̀yẹ, ọmọ gbogbo ẹnìkọ̀ọ̀kan wá tá a fàsìkò wálẹ̀ fún torí ìtọ́lọ́ kọ́lọ̀ balikọlá kó san wálẹ̀ sùn lórí. Kọ́ máa fi Ramadan eléyìí kọ́ máa fi sàṣemá kọ́wọ́ láàjọ kan oṣù rẹ̀. Mo wá darí kíkì mi sọ́dọ̀ àáfàá mi tọ́jà yí pé tarabbaitu bayna yadayhi tiflan saghira. Ìgbà táwọn àti wà ní kékeré báyìí òun ni wọ́n ti kọ́ wa. Ọlọ́run balikọlá wá ṣe wọ́n ní ẹni tí ẹ̀mí rẹ̀ má wàláhì lásìm, kì í ṣe pé nítorí pa arójú wọn, ẹ̀mí wọn máa pọ̀. So àti sáìsà tìdà yìí ni wọ́n ti ń kọ́ wa, ní tìdà yìí ni wọ́n ti kọ́ wa. Wọn ò wáyé ẹ̀hún ògbó lẹ́ni tí ń tọ́ wa sọ́nà. Ustasu wa Sheikh Dawood Hamza. So táwọn bá pò wọ́n báwọn, táàbà tí ìfi Iganna kan àwọn èèyàn ò lè mọ̀ páwọn là ń sọ. Kọ́lọ̀ ń kọ́ bá ní sàlékún àánú rẹ̀ lórí yín. Ẹ lo Ìbàdàn yín dáadáa, onírúwà ìfi jáde. Ẹ wá tó wò pé ká ẹ sẹ́rí padà wálé, ẹ wá dúró lé náà. Ọlọ́run wá ṣe yín lẹ́yìn tí ń tàmà lẹ́sìn, àfààní Ọlọ́run bẹ lọ́run. Àdánwò tí máa ń báyàn
tí máa ń bá àfà tí a fi máa ń fi sí ọdẹ lọ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ní o tí ayé àfà bá tatánù so àwọn èèyàn ní kí ló dé iṣẹ́ ọdẹ bí ibò wọ́n ní ẹsẹ̀ bí wọ́n lè máa ń ṣe náfìlà lóru náà tẹ́lẹ̀ wọ́n sì máa bá ní sọ ibẹ̀ àfà mi ọlọ́run níjọ́ bá yín o wọ́n láàjọ kan sọ lọ wọ́n láà pé bí àwa tá a jẹ́ ọmọ akéwì yín tẹ́ ẹ kọ́ kínú yín ó bàjẹ́ rí orí ẹnìkan kínú yín ó bàjẹ́ inú yín máa pọ̀ ọlọ́run bá lè kọ́ lákọ́ bá ní sàlékún àánú rẹ̀ fún yín wọ́n láàjọ kan sọ rẹ̀ wọ́n láà gbọ́dọ̀ lá ilaha illallah ilé ike wa náà ṣe bí máàdùn lárọ́ bí náà nìjẹ́ máàdùn Hamza ní ìlú Iganna ní ọlọ́run wọ́n láà bí o ṣe fún máàdùn lárọ́ bí níbàdàn alùbáríkà bẹ́ẹ̀ ọlọ́mọ ni darí rẹ̀ síbí nínú àwọn àpẹẹrẹ gbígbàdúrà bá gbàdì máàdùn lárọ́ bí òun ni òsítàṣù wá wà mọ́ ń sọ fún àwọn ọmọ ẹnu mọ́tò yìí pé tí ẹ máa ń sọ pé ká máa kọ àwọn àyè ibi tí bàbá ti sọ̀rọ̀ tó ti ṣẹ tí bàbá ti sọ̀rọ̀ tó ti ṣẹ ìkànnà wọn ni òsítàṣù wá wà tó bí wọ́n ṣe lọ Saudi àdúrà bàbá náà ni pé lọ ṣe bọ́ọ̀lù lọ́n fẹ́ wọ́n sì pọ̀ wọ́n sì fún wa so kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́ má jẹ́ kọ́ bá jẹ́ láìláì wọlé àlọ́ kan sọ náà wọlé àgbọ̀nà la ilaha illallah so ní abẹ́ àsìkò wa nǹkan tí wọ́n ní kí a sọ̀rọ̀ lórí kó tó di pé a sọ̀rọ̀ ẹni tọ́lọ̀ ń lò ní Hamza tí lè wá sílé wa tí gbogbo wa fi mara wa òun náà ni bàbá wa ní mahad ọlọ́run bá ní kẹ́ wọn bá ní sísàárè wọn ní àbàtà àlìjẹ́nnà má ṣe ní ọ̀gbun kan nínú ọ̀nà máàlù làárọ̀ bí ọlọ́mọdé ọba jẹ wọlé àdọ́kan sọ náà wọlé àgbọ̀nà la ilaha illallah. náà bákan náà mo fi ti àwọn àfà wa mo fi kí gbogbo àwọn àfà nínú ìlú ìpátá tí wọ́n wà ń kalẹ̀ àtàwọn tí ó sì rí ọlọ́ọ̀bà àlekọ́lá apádà sí ikú tí máa ń bá àfà tí a fi máa ń fìlọ̀kùlọ́lọ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí yọ àwọn àfáà gẹ́rígẹ́rí ọlọ́mọdé wọn wọnú ìlú Iganna wá o wọ́n pọ̀ ń bàdàn ọlọ́mọdé ní ilé alọ́ ọba tí ò ti wọ́n pàdà bí ọlọ́mọdé wọ́n wá bí o wọlé àlọ́kànṣọ́ náà wọlé àgbọ̀nà la ilaha illallah ìtí ẹni á sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ ọtí àwọn aburú wo ní bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ìsìláàmù lórí ẹ̀ ẹni pé àsìkò ti lọ gbọ́lá ti jókòó látàárọ̀ ìyẹn ni ò ní jẹ́ kí àwa náà sì tó fẹ́ padà bàdàn a ní tẹ̀síìrì láago 5 bí mo sì á fẹ́ mítọ̀ ọ̀dọ̀wọ́ ọlọ́run so ọ̀nà bí ó jìnà díẹ̀ ṣùgbọ́n kò ní jìnà lójú àwa tá a wà bí ẹlòmíràn Ìbàdàn bẹ́ẹ̀ náà ni so kọ́lọ̀balẹ̀ kọlá kó fi sọ̀rọ̀ rẹ̀ sọ wa ọtí nígbà táwọn àfáà tí wọ́n ń sọ aburú tó wà níbi ọtí wọ́n ka aburú 11 aburú ẹyọ kan ó ti tó fún ìyàn kéèyàn òfin sápò ńbẹ ṣùgbọ́n 11 wà láwọn àfáà yọ jáde pé ẹni tí bá mutí aburú tí ó máa ti bẹ̀ jáde 11 ni ìkan rẹ̀ gan ó tó ládàáwò tí máa sọ pé ọwọ́ aburú ẹyọ kan ìlọ́wà ń bí ọtí ó tó kéèyàn ọ̀sá fún ṣùgbọ́n kí n tó lọ bí aburú yẹn torí pé a fẹ́ summarize ìkó lecture yìí kí ni wọ́n ń pè ní hamuru àwọn àfẹ́sìn wọ́n jẹ́ kó yé wa yí pé nínú èdè Lárúbáwá tí ẹ bá dákọ̀ hamuru ó là ń pè lọ́tí ṣùgbọ́n wọ́n mú láti fi tágítíyà kí nǹkan kọ́fà nǹkan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfọ́ oníṣẹ̀ríà báwọn àfọ́ àwa sí kọ́ wa wọ́n jẹ́ kó yá pé gbogbo nǹkan tó bá jẹ́ wípé téèyàn bá ti mú tàbí tó bá ti jẹ́ torí kìí ṣe mímu nìkan gbogbo tó jẹ́ pé tó bá ti lè lò yóò borí làákàyè rẹ ọmọ húrírà ẹni tí a bá fi ṣe kódà kò jẹ́ pé omi ni wọ́n wá pọ̀ nǹkan míì papọ̀ mọ́ oyin tẹ́ ń wo oyin lásán tí a bá ṣe àwọn prósẹ́sì kan lórí oyin lè bí tí ó máa pààyàn obì tá ń jẹ tí a bá rẹ fáwọn àsìkò kan
tí a sàn àwọn process nǹkan obìnrin lè change padà tí ó máa di tó jẹ́ pé téèyàn bá jẹ tàbí tó bá mú yóò máa hún ríra gbogbo orú nǹkan bá òun là ń pè lọ́tí nínú ṣẹ̀ríà Islam tí máa ń sọ̀rọ̀ pọ̀ tí ẹ má rò pé bóyá àwọn pẹlẹbẹ àwọn trọ́fì nǹkan táwọn èèyàn máa mú kúdà nǹkan ọmọ ń sọ ò nìkan kọ́ o torí ẹ̀ ló jẹ́ kí n gbé definition yẹn wá pé kódà tó bá jẹ́ pé oògùn lèèyàn lò tí ó bo làákàyè rẹ̀ mọ́lẹ̀ tó bá ti lè lò tí wọ́n ní kò ní mọ tí ń ṣe mọ́ nǹkan yẹn ti di ọtí kódà kò jẹ́ àgbo lèèyàn bá lò tí wọ́n ní láàrin ìṣẹ́jú mẹ́wàá ọ̀tọ̀ ní kágbó wíìkì yẹn o àwọn àgbo kẹ́ńbẹ́ yóò wíìkì rẹ ni kì í ṣe pọ̀ máa ń tó ń ṣe ó lè máa sọ̀rọ̀ pé ẹ bá ń fi atẹ́kùn sára ara mi ń gbóná báyìí ìyẹn yàtọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé nígbà téèyàn bá ṣe táwọn máa sọ pé sọ̀mọ̀ pé ogún yà lágbájá ó ní sóun ló ń sọ̀rọ̀ ni òun ọmọ ìgbà náà èyí tí ń pè lọ́tí náà igbó ti wọbẹ̀ cocaine ti wọbẹ̀ kì í ṣe èyí tá à ń mú sẹ́nu nìkan òní tá a fẹ́ sọ. Ànábì sallallahu alaihi wasallam Ànábì jẹ́ kó yé wa pé kúlù músíkìrí khamrun gbogbo ń tó jẹ́ pé téèyàn bá mu yóò máa pa tí ò ní máa ti ń ṣe mọ́ Ànábì ní ní à ń pè ní ọtí. Wa kullu khamrin gbogbo ọtí sì ní haramun èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ dédìí ẹ̀ àwa ń bọ̀ sẹ́ẹ̀rí tá a bá ń sọ pé alọ́mọ ìdájọ́ ọtí bá gbogbo tí mùsùlùmí ọba ṣe inú oore tọ́lọ̀ ń ṣe fún wa tá a gbọ́dọ̀ máa dúpẹ́ lé lórí tó ọba tí ìmọ̀ pàtàkì Islam àwọn nǹkan ń bẹ láwọn oore tó jẹ́ pé ọmọ nìyẹn ẹ̀kọ́ máa dúpẹ́ rẹ̀ lójoojúmọ́ nọ́mbà 1 ni pé èèyàn jẹ́ mùsùlùmí nọ́mbà 2 bẹ́ẹ̀ òun ni pé Ọlọ́run sọ Àlùkùránì kalẹ̀ fún wa nọ́mbà 3 ni pé Ọlọ́run rán Ànábì sí wa káṣí wa máa ka nǹkan míì ká máa ka nǹkan míì kì í ṣe pé à ń polówó ọjà kò sí ẹ̀sìn kankan nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ lórílẹ̀ ayé tí ń bẹ́nu Islam ń bẹ́nu rẹ̀ kò sí kájọ gbé kalẹ̀ tíjọba bá sọ fún wa lónìí pé ẹgbẹ́ yẹn lẹ́sìn yẹn wá a fẹ́ máa lo òfin ẹ̀sìn ní House of Assembly wallahi alazim kò sí ẹ̀sìn kankan tí ìjọba accept tó ju Islam lọ kí ni tí a fi mọ́ fọ́lọ́n kúra lé lórí tí ẹ bá pa àwọn Christian kalẹ̀ tí ẹ ní ẹjọ́ kò báyìí ẹ bá ní gbé báyìí kò yín bọ́ta sẹ́wọ̀n kó wọn ò tí ẹ lè pa àwọn aláwo tó ráwọn òníwèé wọn ò lè pè wọn oníṣẹ̀ṣe kò síwèé kankan wọn ní ọyá ẹ̀yin mùsùlùmí ẹjọ́ kò báyìí ìwé wo lẹ́yìn tẹ́lẹ̀ a ní Kùránì ni ìwé wo lẹ́yìn tẹ́lẹ̀ wọ́n ní báyìí ni ọ̀dà a fẹ́ sọ̀rọ̀ nípa pé ẹ sáà mọ̀ pé ìjọba ní a máa díìlì pẹ̀lú àátà àárà àágbòrò àwọn èèyàn finance ṣe ó wà nínú Bíbélì kò sí bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀nàwọ́ pé ó wà ń bẹ̀ kódà a tún sọ fún ìjọba pé áyà tó gùn jù ní Àlùkùránì ọ̀rọ̀ kátàkárà lọ́lọ́run fi sọ tí a pè wọ́n ní ajẹ́ pé a lè lo òfin Kùránì ká fi ṣèdájọ́ ọ̀dà nípa ọ̀rọ̀ kádàkó ń kọ́ sọ́wọ́ àánú Báíbù wọ́n ní òsì bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí sọ́wọ́ àbẹ́ àálọ́ wà ń bẹ̀ nípa ọ̀rọ̀ àáfẹ̀yàwó àábìmọ̀ ń kọ́ ọ wà ń bẹ̀ ọ̀rọ̀ lọ́kọláya ń kọ́ wọ́n lọ́wọ́ ń bẹ̀ ọ̀rọ̀ ọgbà ń kọ́ ọ wà ń bẹ̀ wàláhì kò sí téèyàn wádé náà Àlùkùránì tí ó sì ẹni kún ó mú wá náà ẹ̀sìn tí ibi tí ẹ má ti sọ bó láti pínkún Kùránì tó bá pínkún wa pé tó ọba jáde láyé bẹ́ẹ̀ ṣe pínkún ní ṣé ẹ̀sìn láwàá máa ṣe yọ́bọ̀yọ̀bọ̀ là ní mọ́ pàtàkì ẹ̀ búṣírọ́ lànà oríire ni Ìsìláàmù jẹ́ fún wa ó yẹ káwa tá à ń ṣe Ìsìláàmù ká máa dùnnú pọ́lọ̀ ń ṣe mí kódà kọ́ ọmọ ìjẹsàárì kọjá pé kò tí ì ṣọ́ ẹni tó fi sínú ṣùgbọ́n tó ń gbàwò sí ń bá rẹ nínú ọgbà Ìsìláàmù
kó wá máa rẹ́rìn kó máa bẹ̀rẹ̀ pé kí ní pọ́ lẹ́rìn kó ní wà lẹ́wọ́ kó mọ jẹ́ mùsùlùmí ní tó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. من العناية ló fi jẹ́ pé ìsìláàmù náà ni ẹ̀sìn ẹyọ kan tọ́nà ń lò wọ́n gbà torí pé bá ti lu ayé pátápátá inú rẹ̀ ló wà bá ṣe lu ayé táyé bá wá dojúrú ó fi ẹ̀pẹ̀ Kùránì lọ sọ̀rọ̀ láàtẹ̀lé mọ́ ayé tó dojúrú gbogbo ayé tó bàjẹ́ yìí tó dàrú nígbà Kùránì ní àjókòó àwọn aládìde nígbà òní ẹ má sùn alánàró ìntàfẹ́sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ìpele mẹ́ta ni Kùránì pín sí àwọn àfáà kan wọ́n máa ń ṣe mistake wọ́n máa ń jẹ́ kó yá pé níbẹ̀rẹ̀ Islam Ọlọ́run ti kọ́kọ́ ní a máa mutí nígbà wá yá ọwọ́ parẹ́ rárá kò parẹ́ kagbọ̀yé kò parẹ́ àwọn èèyàn mutí ni kìí ṣe bọ́lá ló ní wọ́n máa mutí àwọn èèyàn mutí ṣùgbọ́n Ọlọ́run wá ń kọ́ nǹkan yẹn gradually kìí ṣe pé àyà pé ká máa mutí wọ́n ti pa pé àwọn àyà kan bẹ́nu Kùránì tí ẹ ti wá parẹ́ lórí ọ̀rọ̀ ọtí rárá wọ́n kọ ọtí fún wa gradual process ní ẹbá ní dúró dáwọn ọmọ yìí gradual process lọ́rọ̀ ọtí nípìnlẹ̀ Ọlọ́run sọ́nù sọ́tùlù Bákọ́rà Ọlọ́run ni wà nàbí àwọn èèyàn wà bí ó léèrè nípa ọtí ìjẹ́ máa ń mọ tó jẹ́ pé èèyàn máa ń rìnà kò ní máa ti ń ṣe má tí a ń bá wá bí ó léèrè pé kí ni Ìsìláàmù sọ ń pa rẹ̀ ìwà nàbí sọ pé àtọtí ni o àti tẹ́tẹ́ ni o ẹ̀ṣẹ̀ tó tóbi ń bẹ bí méjèèjì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àǹfààní náà sì tó wà ń bẹ fáwọn èèyàn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀rì ń bẹ ó ju àǹfààní tẹ́ẹ̀rì ń bẹ lọ náà ibẹ̀ yàdà dúró àtòrí àsìkò ṣẹ́rí ńgbà tí àyà ń sọ̀kalẹ̀ àwọn nǹkan tó rí wọn pé dáadáa tí ẹjọ́ níláàkáì ìyàtọ̀ ń bẹ láàrin onílàákàì àtọlọ́gbọ́n ọlọ́gbọ́n wọná onílàákàì ni ó wà ní Jánnà ọgbọ́n òsì ìmọ̀ mọ́gbọ́n wá òsì a máa mọ́gbọ́n wá inú kúkú a máa mọ́gbọ́n wá inú Al-Qur'an onílàákàì lọ́wọ́ máa ń bá wíkì ìsọlọ́gbọ́n ọlọ́gbọ́n máa dọ́gbọ́n sí ọgbọ́n rẹ̀ ọwà padà bọ̀ sẹ́kùlẹ̀ àgọ̀ ọlọ́gbọ́n ní òní ẹ̀wọ́n ní a máa mú tí ní ṣùgbọ́n mo fẹ́ fi lè kí ibà ní mo fẹ́ fi kí agbó bà ní kìí sọ sí tí a pè ń dọ́gbọ́n sínú ó làákàì ó sì làákàì àwọn tí ẹ ní làákàì nínú àwọn mùsùlùmí nígbàtà yá ń sọ kalẹ̀ wọ́n lọ́lọ́ sọ yí pé nǹkan ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ ju oore rẹ̀ lọ ṣe ń tẹ́sẹ̀ rẹ̀ wá pọ̀ lè ní ọmọ ọmọ èèmọ́ mọ́ ṣùgbọ́n àwọn kan bẹ tẹ́ẹ̀bà tí la ojú abẹ́ ń kò fún àwọn ìgbọ́rọ̀ níjọ́ náà Umaru bọ́nà nìkan tọ́ lọ́dẹ́ aláàánì ó ní ìwọ Ọlọ́run bá ní sọ àlàyé tó clear jù báyìí lọ lórí ọ̀rọ̀ ọtí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ oore náà bẹ́ẹ̀ kò tí ì tó ìwọ Ọlọ́run sẹ́ẹ̀sì rí Umaru àdúrà tó bá ṣe mùjáàbù dáwà ni tó bá ro nǹkan báyìí Ọlọ́run máa ń sọ àyàkalẹ̀ lé lórí ni àwọn mùsùlùmí kẹjáwọ́ Ọlọ́run rí pé àwọn èèyàn ti mú ríra náà tí díẹ̀díẹ̀ láàgbà lọ́wọ́ yín ẹni tó bá fẹ́ ṣe wáàsí fún àwọn èèyàn
tó bá fẹ́ wo àwùjọ kan torí pé àwọn èèyàn gbọ́ nǹkan yé díẹ̀ náà lọ́ra máa ti sí ẹ kì í ṣe ogun tá àfa wa mọ̀ ẹ̀kọ́ tí a kọ́ ní Saudi ni wọ́n sáré máa dálẹ̀ ìmí ìbẹ̀ wọ́n rí pé àsìkò rè tó ní tá a sì kọ́kọ́ ní ìdí ní ìsìn ó ju eléyìí lọ ṣùgbọ́n tó lọ bá ní ó gbórí sẹ́yìn tó farabalẹ̀ yóò padà jàǹfààní tó pọ̀ yìí pé àṣẹ Islam wàláì kò síbi tí Islam ní a dúró sí láyé téèyàn bá dúró mẹ́jọ kábàámọ̀ wàláì lè sí ńgbọ̀ ọ̀yá àwọn kan tó mú lọ sáà Ọlọ́run ní ọ̀dà second stage dé Ọlọ́run ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo Ọlọ́run ní tẹ́ ẹ bá ti fìkò tilẹ̀ tẹ́ ẹ mọ títà ẹ gbọ́dọ̀ kírun lásìkò gbà náà mà tí orí yóò fi wálẹ̀ padà tẹ́ẹ̀fì mọ̀ nǹkan tẹ́ ń sọ ìní ẹ̀ tó lè kírun sẹ́díngbọ́ Ọlọ́run sọ bá àwọn kan wá wò pé àà nígbà tá a bá mú nǹkan tí ẹni á mọ̀ kírun sí tá a bá mú ní súrì ojú lè mọ́tí ìwálẹ̀ tí èdè làásárì àìsí gbọ́ yẹ́pà gbọ́dọ̀ fi rún láre àwọn kan ní kò sí wàhálà ẹ̀yìn iṣẹ́ làwọn máa mú kó tó dásùn bá ojú ó ti dá àwọn ọlọ́gbọ́n náà tí wọ́n ìsáwọn onílàákàí ṣùgbọ́n àwọn onílàákàí ní èwo ní ká mú nǹkan kó wá ní ká má Umaru tó ní wọ̀ọ̀lọ́ àlàyé yóò tí clear tó bá ní sọ àlàyé Ọlọ́run wá gbé ìpele ẹlẹ́ẹ̀kẹta wá tó jẹ́ pé láti gbọ́tọ́ Ọlọ́run ti sọ áyà ń kalẹ̀ tálíkì àmọ́ Ọlọ́run ó fi tó mùsùlùmí tó bá fẹ́ ráàánú Ọlọ́run kò gbọ́dọ̀ fi ọtí kẹnu kò gbọ́dọ̀ fi lọ́sẹ́ àwọn àfáà gan fi lọ́sẹ́ mo máa wà fún àkẹta àjọ wà bàdàn tá a bá pàdé bẹ́ẹ̀ à ń kẹjọ sọ àpọ̀ tọ́wájọ́wọ́ onídéré wọ́n ti yóò wá bẹ̀ wọ́n ti wà lẹ́rẹ̀ àwọn èèyàn gan wọ́n máa fọ́ tọ́ra wọn ni pé wọ́n ti yóò ní o ní yíyó gidi tààràtàrà ọtí ò ní túmọ̀ lọ́dọ̀ àwọn àfáà torí pé àwọn náǹkàdí kan bẹ̀ tí wọ́n fi ń lò ó ìyẹn ni ò ní jẹ́ kí ordinary ẹlòmíì kó lè fílẹ̀ pé àwọn màlímù gan-an Ọlọ́run wá sọ àyàkalẹ̀ yìí pé wà nàbí bá ń sọ fún wa إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. Àwọn àdúgbò pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹjá sọ pé náà ìwọ tó bá mọ tí mọ́ sí náà. Ìwọ ọ̀gá tó ń kọ́ má ara nísì ń tọ́ owó mú wá mọ́ sí náà mú. Ibi táwọn èèyàn máa ń kọ́ sí ni pé ṣe bí kọ́jọ́ wa ni sinapu ni ọtí ìbílẹ̀ ọtí àwọn àgbà ọtí àwọn lọ́balọ́ba ni kódà àwọn ọlọ́lá ni wọ́n ní ẹlòmí ò tó kọ wáìnì bẹ́ pé tẹ́rí àti wáìnì náà tí a ń sọ yí pé alcoholic wine ó ní wáìnì ni kìí sọtí ọmọ òsì èmi náà fún ọ̀gá mi mọ̀ náà èmi náà gbọ́dọ̀ gbà irú rẹ̀ kọ́ wọ́n bá wò torí ìrìn èèyàn tí ó jẹ́yọ ọtí ànábì káwọn fún wa o ànábì káwọn fún wa o tí wọ́n pè é ẹ̀rọ rẹ̀ tí náà mọ̀ ní má dáhùn o. Ẹni tó bá jẹ pé kèé mú kò sí ìgbà lọ́wọ́ ọmọ ṣẹ́ kódà kèé sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé kọ́mọ́nísítì kódà kó sọ pé náà yá ayọ́ ẹ̀lẹ́dí náà mọ̀ náà. Náà mú yẹn má kéré díẹ̀. Sẹ́mu kọ́lọ́ rí a. Ọlọ́run ni mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ní ṣe rí ọtí àti tẹ́tẹ́ títa bàbá Ìjẹ̀bú. Àtòsà bíbọ
tí ní máa mú ajé ọlọ́lẹ́gbìn ni iṣẹ́ èṣù ni fẹ́jìtẹ̀lẹ̀ ọlọ́nìlá tò ní lọ táyé ò fi parẹ́ ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ wá máa gbọ́n tó lọ fi parí rẹ̀ la'allakum tuflihun kẹ́ẹ̀lẹ́ bá jẹ́ tí ó jèrè àti tẹ́ ẹ̀ bá ti jìnnà sí ẹ̀lẹ́ jèrè mafhumu mukhalafanu tá bá sọ pé ẹni tó bá wọnú ọ́ọ̀lù á fún 20,000 ìtura ẹ pé ẹni tí ó bá wọ bẹ̀ á fún ọlọ́run ní ẹ jìnnà sí tẹ́ bá ti jìnnà sí ẹ jèrè àṣẹ tí bá ń dọ́gbọ́n sí tí fi ń ṣe jẹ̀díkẹ́ ibà kan kò lè jèrè àwọn ayé mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́lọ̀ fi ṣe ọtí léwọ̀ ọkọ̀ díẹ̀ nítorí báwọn èèyàn ti mú ríra bẹ́ẹ̀ ẹ̀kọ́ náà fáwọn tá a já àfà tó ọba rí èèyàn tó ní aburú méje lọ́wọ́ kọ́kọ́ mú nǹkan bá kéré jù bẹ́ẹ̀ rọra máa mú díẹ̀ lápẹẹrẹ èèyàn mú sìgá níjú mú kó ẹ wá fẹ́ gbà kan lọ́wọ́ rẹ̀ ọ wá sọ pé ẹwà ń bì òun ò lè ṣe kó wọ́n sáà mọ́sàánà sí nǹkan ẹjọ́ ẹni ọmọ mu sìgá lọ́nà kọ́kọ́ fi gbólẹ̀ torí orí ikú ti gbó ọlágbára ju wọ́n wà nígbà tí mu sìgá wọ́gá pé ọkọ̀ wà ní ma sọ fún pé ọ̀dà ẹ máa múlẹ̀ méjì láàárọ̀ tẹ̀bá ṣe jí àti lálẹ́ tẹ́ fẹ́ sùn ó ní òkè tẹ́ẹ̀kì ìfilẹ̀ bọ̀ díẹ̀ náà nù ọtí táwa ń sọ yìí kí ni ìdájọ́ rẹ̀ mímu rẹ̀ haramu ni fífi ṣe wo sàn Abdullah bin Mas'ud ó ní àwọn gbọ́yé tí Islam jẹ́ bóyá wọn pé gbogbo ń tọ́lọ ń bá ṣe léèwọ̀ Ọlọ́run ò ní sí ìwòsàn àwọn ìjọ ànàbí síbẹ̀ kẹ́nìkó ní ara àwọn ọ̀yà wọn wá ní ọtí lòun ó fi lo ibà èèwọ̀ ni kò gbọdọ̀ fi lò oògùn ibà ní ìbẹ tó yàtọ̀ sọ́tí èèwọ̀ ni ẹni tó bá wá mu tí tó wáyé pẹ̀lú ta ti ń lo ṣẹ̀ríà kí ìdájọ́ wa lórí rẹ̀ ìdájọ́ wa lórí rẹ̀ náà ni pé kí wọ́n nà ẹgbà 40 ìlànà bíi náà wọ́n ti mu tí lójú ayé rẹ̀ wọ́n mọ́ ọlọ́tí wá ẹ wá máa wo àwọn sàbẹ́ tí ẹ̀rí àyà tí mo sọ láàsì tọ́lọ́ fi sọ tí dé wọ̀ níjọ́ tí àyà yẹn sọ̀kalẹ̀ àwọn sàbẹ́ rí pé Ọlọ́run ti fúnlẹ̀ mọ́ wa consumption kankan mọ́ Abdullah bin Abbas ó ní gbogbo títí Mádínà ó sì kún fún ọtí kí ló fà kálukú akèrèǹgbè tí kálukú gbé kamánulé bí ẹ ṣe gbọ́ kó fájí tẹ́nì búrú ẹ jìnà sí kálukú sì lọ ń gbé jáde ìfọmọ́lẹ̀ kò sọ kó dìgbà tí ń bá mu ti inú akèrèǹgbè yẹn tán ọmọ Lárúbáwá tọ́lọ́ ń gbànà dídìde láàrin wọn wọ́n ya olórí ibú nínú ìwà àbàjẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ wa lọ nígbà tó wọ́n wá fi ànábì tún wọn ṣe wọ́n wá di olórí ire ẹ̀dá tẹ́nìkan bá ń sọ pé kò yí sí náà sẹ́rò kò yí sí ni àwọn sàádé burú jù bá ń lọ Ọlọ́run dẹ̀ fànábì rẹguléètì wọn ó wá dàbí ẹni pé wọn ò sì bàjẹ́ rí àwa ẹ̀mí wọ́n wá lé wọ́n ń sọ fún àṣìgbọ́ wọ́n wá lọ ń kó bọ́ta kódà kẹ́lẹ́ bá àmọ́bí tí àwọn ọmọ Lárúbáwá tí ń láìkì ọtí dé wọ́n láìkì èdè wọ́n tó ń pọ́ mi lọ tó ní ó ti dẹran jẹ̀rẹ́ ni wà lẹ́wọ̀n láìkì kódà wọ́n máa fi ṣẹ̀bùn sàbẹ́ kan wá ohun ọmọ kò gbélé aró oko ní bó ṣe ń bọ̀nu ló bá gbé ràkúnmí méjì ó sì lóògbé akèrèǹgbè ọtí sí lẹ́yìn ló bá bá nàbí ọ̀nà nàbí ẹ̀bùn ni mo bá yín pé wá sáà nàbí ní kíni ó ní à nígbà tí èèyàn pétrélọ̀ ọtí lè ní tí a pè é dáhùn fi ń kó nǹkan láyé ìgbà náà nù ó ní kọ̀ǹténà méjì lọ́wọ́ ń tàn ànábì ní kíni ọlọ́tí ni mo fẹ́ fi sá díà ní ànábì ní ọtí ṣọ́ọ̀ṣì lé ní ó ní kí ló ṣẹlẹ̀ Ọlọ́run ti sọ́dé wọn ànábì ewúlẹ̀ mú tẹ́lẹ̀ ọ ànábì òwú rí ṣùgbọ́n nǹkan wò pé ànábì ọ̀sà àti ìṣẹ̀kù báwọn èèyàn nígbà tí èkú ṣe pààrà àmọ̀ ni ànábì ní Ọlọ́run ti sọ́dé wọ ó ní ẹ̀hẹ́n èmi ọmọ ọkọ̀rọ̀ agbẹ́nu sí ọmọ tí ẹ jọ wá ọkọ̀rọ̀ sọ̀rọ̀ sí létí kẹ́lẹ́kẹ́lẹ́ ànábì ní wámi kí ló wí fún ó ní mo sọ pé tánàbí ọba gba ẹ̀bùn tí mo gbó ẹ̀ tètè bá ń pé kí ní ìlọ ọjà kó gbówó lọ́bá ń ta ànábì ní awalam ta'lam anna Allaha idha harrama shay'an harrama thamanahu
sọ́ọ̀mọ̀ pé tọ́lọ́ bá ṣe nǹkan léèwọ̀ èèwọ̀ náà ní ká tó ta nǹkan ọ̀gbọ̀rọ̀ tọ́tí ó ní èmi ọmọ ọkẹ̀gbọ̀ bẹ́ẹ̀ ni ó sì mú akèrègbè ó sì fọ́ odidi kọ̀ǹtẹ́nà méjì ọtí ó sì fọ́ tán ẹlòmíì fi tí ó fi sínú pamọ́ ó ní ọkàn máa ń rìn tó wọ́n bá ti ìlú àwọn ògógóró kìíní yẹn àti kékeré ni wọ́n ti àti pé kìíní yẹn ẹbù kan bẹ tí wọ́n máa ní káwọn ó fi lò ó sì tó ń gbààwẹ̀ Ramadan àwọn sọ̀hábà àwọn máa mutí tẹ́lẹ̀ kódà oríṣiríṣi táyì ò lè gbà wá ṣùgbọ́n ẹni tí wọ́n bá mú lójú ayé ànàbì ẹgbà 40 ni ńgbọ̀dọ̀ ayé àbúrákìrì ẹgbà 40 láwọn èèyàn bá tó mutí àwọn àlúmì tí wọ́n gbà sílámù táwọn ti mú rí àná tí Umaru ní èmi ò ní sí ẹgbà yín ní 40 máa fi 40 míì kan yóò di 80 kẹ́lẹ́ bá àsàkóǹdì rẹ̀ kì í ṣe pé Umaru mú òfin àtọ̀dọ̀ rẹ̀ wá bó sì mú wá náà inú ẹ̀ ń tànàbí láàlẹ́ tẹ̀lé ní Umaru wá ṣùgbọ́n àwọn àfáà ní èwo láwà lò ṣé 80 láàlò wọ́n ní 40 tànàbí lò láàlò ṣùgbọ́n tí Umaru ṣe tàzírù ni kí ni ẹ ń pè ní tàzírù ó ní ká fi ìjìyà sílẹ̀ látọ̀dọ̀ adájọ́ lórí ẹ̀ṣẹ̀ kan adájọ́ ní ó gbé kalẹ̀ pé n tó ṣe ẹ lọ tì má lébò dídí oṣù méje kọ́mọ̀ rọrùn tí a kò sí irú ìjìyà náà Kùránì ẹjẹ́ á kó lórí eléyìí Ànábì sallallahu alaihi wasallam Abu Hurairah ó ní Ànábì ọjọ́ nìkan tí máa ń gbààwẹ̀ òun wá òkè kó wọn bá Ànábì ṣe ìsinu kó wọn kàrà mú bí ọtí kó wọn ra fi gbé wá fún Ànábì bá ní Abu Hurairah kí ló gbé wá ọlọ́lọ́ tí díẹ̀ lọ Ànábì ní sórí tó gbé wá ẹnìkan ò ní máa mú àyàfẹ́ tí ò ní gbàgbọ́ nínú Ọlọ́run àti tí ọ̀gbọ̀dà ìkàmà tí ó gbàgbọ́ lọ ń bẹ ọgbàgbọ́ tó gbà ìkàmà ń bẹ ni ó tó máa fọtí rẹ̀ kanu yóò máa fọtí kanu níjọ́ tí Ànábì fẹ́ lọ gba ìran wá sallallahu alaihi wasallam nígbà àwọn gbé dé Kudus ìtàpọ̀ ń bẹ tí wọ́n gbé dé Kudus tó wà ní Kudus kó tó wá di pé mọ̀lẹ́kẹ́ Jibril pé wọ́n sẹ́mọ̀ lọ ọwá ń gbé igbá wàrà fún ó sì gbégbá ọtí fún pé mú kan nú méjèèjì kó mú Ànábì wá mú igbá wàrà ọwá mú Jibril wá ní Ọlọ́run fi ọmọ náà tó bá mú ọtí ni àwọn ọjọ́ rẹ̀ sórí ibú nù ìdí Jibril sọ bá Ànábì pé tó bá mú wọ́n sórí ibú nù ni wọ́n wá mú káwá lè bá àmà ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir ẹ ń bá gbọ́ náà ń gbọ́ tó gbàgbọ́ ọ̀gbẹ̀rẹ̀ kí a mọ́ gbọ́ fala yaq'udu kò gbọ́dọ̀ jókòó fi ma'ida tí yushrabu alayha al-khamru lórí tábìlì tí a bá tún ọtí sí ẹ ń bá gbọ́ náà ń gbọ́ tó gbọ́dọ̀ ọ̀gbẹ̀rẹ̀ kí a mọ́ gbọ́ kò gbọ́dọ̀ jókòó níbi tábìlì níbi kí yóò máa jẹun bẹ́ẹ̀ sẹ́ni wọ́n wà á kọ mẹ́líìsì fọ́mọ ọwọ́ ọgbọ́n ojókòó sórí tábìlì tí ẹ ti ń mu tí Ànábì ní tó ọba gbọ́lọ́gbọ́ tó gbọ́dẹ̀gbẹ̀ ìkà mọ́gbọ́ ọgbọ́dọ̀ dẹwò kó ojókòó bẹ̀ nínú àdínsì ní Ànábì ní láàánà lọ Ọlọ́run ọláàánà tí a ní sẹ́ máa pọ́lọ̀ ńláàánà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa túmọ̀ rẹ̀ táwa sọ pé wọ́n ní kí láàánà Ọlọ́run kọ́ wọn bá kíní kan ẹlòmí ò ní nira nígbà tá a wà lẹ́sà òkè wọ́n á ń ṣe wá sí fáwọn ọmọ obìnrin kan lórí ìmúra pé ìsìláàmù láàánà obìnrin tí bá ń fi irun kúrun ìsìláàmù láàánà obìnrin tí bá ń lẹ ìkánná mo sáà ń sọ púpẹ̀ máa rí pé kí ní yóò mú fún àwọn tí mo ń ṣe wá sí fún mọ́kà change method ni mo ní Ànábì ní ò ní dáa fún ọwọ́ sórí ibú ayé lọ wọ́n máa pariwo ha mo ní láàánà ìgẹ́wájú ogun eléyìn lọ ṣé ìmọ̀ túbọ̀ láàánà ni but kẹ́ẹ̀kẹ́ gbọ́ ìpè kan ní kò ní dáa fún ọ kò ní yọ lẹ́ka képe tí ẹ bá ní Ọlọ́run láàánà nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé báànú èèyàn Ọlọ́run ṣe kéré tó ìkẹ́ ẹ̀mí bí mo ṣe máa ń fa tó kọ́ mọ́ bá nǹkan mọ́ èpè wọ́n wá tó kọ́ láàánú Ọlọ́run kódà tẹ́nìkan bá ṣépè tọ́ láàánú nǹkan gan rẹ̀ Ànábì ò ní wọ́n bó ń kó kò gbọ́dọ̀ bó ń lọ ojú ogun pé ìyìn tí a bá ti ṣépè fún ètẹ̀ láwọn Ànábì Ọlọ́run wọ́n wá ní Ọlọ́run náà náà ti Ànábì lọ sọ bẹ́ẹ̀ àtẹ́ntí mú ó di méjì ẹni tí báyàn sáàfù ọtí iṣẹ́ ti ẹnu ó lè lè mú
but ibi mo ti ń ṣiṣẹ́ ni èmi ò máa yàn sá ó rí iṣẹ́ gidi ṣe o iṣẹ́ tó ti pèpè òun ló ti ẹ̀mọ́ ó ní bàbá ọkọ mi wọn ò lè má mẹ́mú o ó ní ẹmú ẹlòmíràn tó ní ẹmú òsínú jẹ́ ní àmọ́ ṣe bí ọ̀pẹ náà ló sáà ti jáde ibẹ̀ náà lépo ti jáde ṣe bá a sọ fún ọ pé ogun tí bá ti ń pààyàn ìwọ tó ń bá wọn sáfẹ̀ tó ẹgbẹ́ ọ̀lọ́bá àbọ̀ ọkọ̀ rẹ lọ ra gúdà ó ní ó ti di bárakú aláàjì èpè náà ń bẹ lórí tiẹ̀ náà aláàjì ti ké pè ràn ọ́ so ẹni tí ń ta àtẹnitọ́ lọ rà ẹni tí ń fún tó ń fún àtẹnitọ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó gbé ọtí rù àtẹni tó gbèrú yẹn ànábì ní ò ní dá fún ọgbọ́n papọ̀ ànábì ní ò ní yẹ wọn ànábì ní wọn aráàlú ọlọ́run ànábì ní wọn ò ní jèrè bọ́ ọba ọlọ́run tí lẹ́gbẹ̀ẹ́ títí tó ní ẹgbẹ́rù mi tó ọba gbèrú ọgbègbè kálíbà àwọn ibi tí ọtí lágbára dé torí àsìkò wa àti padà tiwa náà sáré máa ń ka bí márùn nínú nǹkan mọ́kànlá tí ẹ máa sọ pé aburú ti bẹ́ẹ̀ bí ọtí. Ṣé ẹ rí àkọ́kọ́ nínú aburú téèyàn ó rí ni pé tẹ́ ẹ bá rẹ̀ ń tí mọ tí ẹ̀rí inú pé ìmánì rẹ̀ lẹ kì í ṣe mùmínì gidi. Àkọ́kọ́ nù. Tí ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ tí bá mutí ìmọ̀ ń paná ìmánì lára èèyàn ni pàtàkì lásìkò téèyàn bá wọ́n yọ ìmánì kúrò lára rẹ̀ lásìkò tó mutí o èyí ṣe mọ̀mìnì máa wọ́n ti yọ. ẹlẹ́ẹ̀kẹta ọtí ìmọ̀ ń mú ìtìjú kò tí a bá ní lágbájá kò lọ àwàláì ọlọ́mọṣẹ alọ́lọ́tí àfáà ní wàjúrú ní kọmúrata ìkúntà fàtà àfáà ní wàjúrú ní kọmúrata gbọ́jú bí ọtí jù lẹ̀ ń kún tàfàtà tó bá jẹ́ pé ọ̀dọ́ mùsùlùmí gidi ní ọ́ tó ẹjọ́ mùsùlùmí gidi ní ọ́ tó wá jẹ́ pé olórí rẹ̀ ẹ̀dá ní ọ́ gbọ́jú jù lẹ̀. àfáà ní bọ́ọ̀ mo sì lè jẹ́ pé ẹni tó ní làákàyè má tùsàmìlì kọ́múrù kọ́múrá ilá lè tìyàtì ha àlẹ́ akílà wọn ọ̀pọ̀ tí lọ́tí ju wípé máa ń borí làákàyè mọ́lẹ̀ lọ bóun lẹ́n tó ní làákàyè tí ó mú títà tí ó wà máa ṣe bí ìwèrè nígbà ó mú títà ó wá lọ sùn lójú gọ́tà ní wọ́n sọ pé ẹ bá ń pa náà wọ́n ní kí ló dé ó lóun ti lórí bẹ́ẹ̀dì ṣé ẹ̀dá rẹ̀ lù ṣé mú nǹkan lòdì. bàbá kan bẹ ládùúgbò ọ̀dọ̀ wa ní àdúgbò wa níbi tá a ti ṣe kékeré nígbà tí ó lè mu ìtọ̀ ọtí ló mu yó ó sì wọ yàrá náà kọmọ pé gamalé ló ń gbé ó náà ló ní gamalé nù ilé ó ti yó ọkàn dààmú ni ibi ọba làlìkì àmànà. nínú àwọn àǹfààní nínú àwọn aburú jẹ ọtí ìmọ̀ ní ara lá àìmọye àìsàn ẹwọ pàtàsùmù tí máa ṣeré nígbàtí àwọn àìsàn yẹn kìí tó dé lẹ́wù kan ó padà sọ pé rìsọ́ọ̀tì ọtí tó ń mu tó lóun lè mọ̀tọ̀ ọ wá lóun gbẹ ẹ̀yẹ èèyàn ní márùn tí ẹ pé náà lọ́ba lọ ọtí sẹ́rí gbogbo tó lọ́ba ní amádébẹ̀ wà láì kò sí tó fẹ́ ní ọlọ́ọ̀la bí ó ṣe wípé àwa láàsórí ibú bẹ́ẹ̀ ó ti wá kú ọ gbogbo bẹ́ẹ̀ ọ wá ní ibi tó bá ń dé ní òun kékékékéké fún òun ọ̀gbọ́n ọtí máa ń léèyàn láàánú ìmọ̀ ń pa ẹ̀sẹ̀ ni ìmáàmù Ṣáfì ó ní sàlátún ó ní nǹkan mẹ́ta ìyẹn ni màá fi kálẹ̀ àlè ká bọ́bọ̀ kẹlà tán. ìmáàmù Ṣáfì ó ní
nǹkan mẹ́ta kan bẹ ìmọ̀ ń ba yé ẹ̀dá jẹ́ ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò sì ṣe tó lálàáfíà ẹn tí ò ní lálàáfíà mọ́ kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà dàwáàmù mùdáàmà tí wọ́n dàwáàmù wá ti kéèyàn jẹ́ ọlọ́tí tó bá ti di péyàn mutí inú nǹkan tí máa ń ba yéèyàn jẹ́ tí máa ń sọ ẹni tó lálàáfíà jẹ tí ó lálàáfíà mà number 1 ọtí. Gbogbo ìgbà kọ́ sáà máa sọ pé ọ́ sáà máa súnmọ́ mi ní gbogbo ìgbà inú tí máa ń pààyàn ni tí sì máa ń sọ ẹni tó lálàáfíà jẹ tí ó lálàáfíà ni. Alájẹlù bí ṣe ń jẹ̀kan ni ó jẹ̀kan kọ mọ́ gbogbo ní ẹ̀sà máa ń gbé àmàlà ní wọ́n ní ẹwọ́ mọ́bí ẹ̀bà náà ẹwọ́ mọ́bí wọ́n ní ọlọ́lọ́bẹ̀ fèrè lẹ́ni wọ́n ní gbogbo ọbẹ̀ níbẹ̀ ó ní ẹ̀bà ń pula ẹ̀bù síkí ẹ̀bù ẹ̀bùsí ẹ̀bù gbogbo ẹ̀ wọ́n ní ẹ̀dà gbogbo ẹ̀ papọ̀ tó ó sì jẹ́ta ó ní ṣé mo tó rí fùfù sí kéèyàn máa jàjẹ́lù ajẹ́lù bá ọwọ́ ajẹ́ntá ọwọ́ àwọn rẹ̀ kẹsì náà. Ara àǹfààní báwẹ̀ wá ṣe fún wa àwọn dókítà wọ́n ní inú wa yìí ó gbọ́dọ̀ máa ṣòfò ní àwọn áwáàsì kan nínú ọdún kí oúnjẹ ò gbọ́dọ̀ máa wọbẹ̀ ń gbogbo ìgbà tó ń jẹ ọ̀bà máa wọbẹ̀ ń gbogbo ìgbà láwọn àsìkò kan ní ọdún ó gbọ́dọ̀ máa ṣòfò láwọn áwáàsì kan àwọn sọ tiẹ̀ tí báyìí wọ́n bá ní polongo ìsìláàmù ni ọba tó ní agbáwẹ̀ àṣẹ nínú tí máa ń mú àlàáfíà bára làwẹ̀ wà torí tó bá jẹ́ pé àgbẹ̀dù rẹ kọba máa ṣòfò láwọn àsìkò kẹ́kẹ́ yóò tó jáde láyé àwọn ẹ̀sà kan ọkọlù ọlọ́run á ń rẹguléètì gbogbo ẹ̀ látara àṣẹ rẹ̀ tá a bá lè tẹ̀ láṣẹ ọlọ́run wàláhì gbogbo táǹwá ńláàrí ayé ọ̀rọ̀ fún wa ẹ dákun ìwọ̀nba ń tá a lè sọ ní torí àti padà sí Ìbàdàn tiwa ká má bínú níjọ́ ọlọ́run bá tún máa yìí wá á lè nàyẹ̀sá tábà ti fẹ́ wárò àrin ní ìsẹ̀ á máa jí kó bá dẹ̀ ni pé ọyẹ kéyìn ò jí kó ní kọ́lọ̀bà lè kọ́lá kí ọ sànà wa subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.